Gómìnà tẹ́lẹ̀ rí nípìnlẹ̀ Imo darapọ̀ mọ́ ẹgbẹ́ ADC. Gómìnà tẹ́lẹ̀ rí nípìnlẹ̀ Imo Dókítà Achike Ndewa ní ìròyìn gbọ́ pé ó ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress báyìí tó sì ti wà lára àwọn ojúlówó ọmọ ẹgbẹ́ tó kọ́kọ́ forúkọ sílẹ̀ nípìnlẹ̀ náà. Gómìnà tẹ́lẹ̀ rí ọ̀hún ni ó parí ìṣàkóso rẹ̀ sínú ẹgbẹ́ òṣèlú ADC lọ́jọ́ Ajé Monday sí ọjọ́ 21 oṣù Kínní ọdún tá a wà yìí tó sì gba nọ́mbà àkọ́kọ́ gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ náà. Nígbà tí alága ẹgbẹ́ ADC nípínlẹ̀ náà ọ̀jọ̀gbọ́n James Okoroma ń sọ̀rọ̀ níbi ètò náà, ó ní eléyìí jẹ́ ohun ìwúrí lọ́pọ̀lọpọ̀ fún ẹgbẹ́ náà lásìkò yìí. Ó ní ó fi hàn wípé ẹgbẹ́ náà ti ń rẹ́sẹ̀ walẹ̀ dáadáa báyìí. Nígbà tí òun náà sọ̀rọ̀ lẹ́yìn ìforúkọsílẹ̀ rẹ̀, Achike ní ìgbésẹ̀ yìí jẹ́ láti mú kí ìjọba tiwantiwa rẹ́sẹ̀ walẹ̀ sí àti pé kí ìjọba rere lè tẹ̀síwájú. Ó ti wá fọwọ́ sọ̀yà pé òun yóò sa gbogbo ipá láti rí i pé ẹgbẹ́ náà jáwé olúborí nínú àwọn ìdìbò tó ń bọ̀ lọ́nà. Ó ní òun ti bá àwọn ọmọlẹ́yìn òun nínú òṣèlú sọ̀rọ̀ kí òun tó gbé ìgbésẹ̀ náà. Òun sì pinnu láti darapọ̀ mọ́ ADC nítorí àwọn olóòtú ènìyàn tó wà níbẹ̀.